Yorùbá nation dàràbà ojú tẹlẹ́gàn o bẹ́ẹ̀ bá ṣàtìkọ̀kọ̀ ìyàlẹ́ jẹ. Yorùbá nation dàràbà ojú tìyín o bẹ́ẹ̀ bá ṣàtìkọ̀kọ̀ ìyàlẹ́ jẹ, kùmọ̀lẹ́ jẹ, òkòlẹ́ jẹ. Yorùbá nation ó ti di àràbà báyìí, ó ti di igi àlọ́yè. Ọmọ Yorùbá ijó lókun ayọ̀ lókun ká máa jó. Ẹ bá mi pín ètò yìí. Ó nídìí tí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Obìnrin tó bá jẹ́ Yúnúsà ni ó gbàwé orí. Bẹ́ẹ̀ ni ẹ wo bí ìròyìn àtàtà ìròyìn ayọ̀ eléyìí òun ni mo gbé wá fún yín. Ẹ̀yin àgbàlẹ́bọ̀ lẹ́ní tá a bá débi àtisú ó di dandan kí fùrọ̀ ti là báyìí. Kí nìdí àtìtúmọ̀? Ẹ máa bọ̀ ẹ wá gbọ́ gbogbo ẹ̀ lórí ètò. Àwọn àgbààgbà ilẹ̀ wa, àwọn ọ̀jọ̀gbọ́n tó lọ́pọlọ nínú àwọn ọ̀ràn Yorùbá, ìyẹn àwọn bàbá wa ọlọ́pọlọ, àwọn onímọ̀ ìjìnlẹ̀ táwọn olóyìnbó ń pè ní elite àti professors, àwọn ló pawọ́pọ̀ náà gbìmọ̀ pọ̀ wípé níbi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá dé yìí ó tó gẹ́ ọmọ Léfì. Kí ló fàdí ọ̀rọ̀ ni wọ́n bá parapọ̀ ó dìlú ó dòkè òkun lọ́hùn-ún ó dìbí tí wọ́n ti so wápọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtaya, ìyẹn ní United Nations. Kí ni wọ́n sọ lọ́hùn-ún? Gbogbo ẹ̀ lẹ́gbọ̀ lórí ètò. Ẹ kú ti mọ̀ pé Bafilon TV ò ní fún yín ní ẹ̀ṣà ọ̀rọ̀. Ẹ mọ̀ pé tó bá ti dé ó ti dé nìyẹn. Bẹ́ẹ̀ ni n ò sì ṣe ní ìròyìn ràyè ibi tí n bá ń lọ mọ̀ ń lọ. Lóòótọ́ máa sọ fún yín, ẹ farabalẹ̀ ẹ máa tẹ̀lé mi bọ̀ lórí ètò. Ọmọ Yorùbá àní Yorùbá nation dàràbà ojú tí wọ́n o bẹ́ẹ̀ bá ṣàtìkọ̀kọ̀ ìyàlẹ́ jẹ. Lẹ́yìn ẹ̀rí méjì mẹ́ta ìtí òdodo ó kalẹ̀. Bẹ́ẹ̀ ni a ti fìdí òdodo lọ́lẹ̀. Haúsá mú ẹ̀rí tiẹ̀ wá, Ìgbò mú tiẹ̀ wá, Yorùbá náà mú wá. Gbogbo àwọn ọ̀dọ́ Haúsá tẹ̀ bá tẹ̀lé wa dáadáa lórí ìkànnì yìí lánàá agbé wa kì pé odidi ọjọ́ kan tá a gbé wá báwọn ọ̀dọ́ Haúsá ṣe lọ fẹjọ́ sùn lọ́rùn pé kí wọ́n pín orílẹ̀-èdè yìí wípé tó gẹ́ ìyà ń jẹ àwọn Fúlàní kan náà. Rúsídà òun gan náà ni gbogbo èèyàn rúlé lórí. Ẹ wá já sọ fún yín bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́. Àwọn Boko Haram tó jẹ́ Fúlàní yìí náà sì ni wọ́n wà nílùú Èkìtì tó jẹ́ pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti pé àwọn ọmọ ilẹ̀ Yorùbá táwa ń pariwo fún yín bá a ṣe ń pa aládùúgbò fún yín pé ẹ máa múra déédéé, ẹ máa múra gírí, kólúkúlùkù wọn máa dira. Wípé kẹ́ ẹ má ṣe kí ni o, ẹ má ṣàṣùpìyè. Torí bẹ́ẹ̀ bá ṣàṣùpìyè ó ṣeé ṣe kó léwu. Bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kómi ó tẹ̀yìn kó wọ̀ ọ̀gbìn lẹ́nu, kó má ké kómi má bàa tẹ̀yìn bọ̀gbìn lẹ́nu. La ṣe pa aládùúgbò fún yín pé ẹ dira o, eléyìí ṣe má dira o. Kẹ́ ẹ dúró déédéé bí ẹ bá ṣe fáwọn aráàlú Èkìtì dúró déédéé. Ó ti wà lórí ẹ̀yin náà ti gbọ́. Òun ni ọ̀jẹ̀ káwọ̀ tuntun mú wá mú. Àmọ́ kí ló wá fàdí ọ̀rọ̀? Ó ti dáa bẹ́ẹ̀. Àwọn àgbààgbà yìí wá dìde báyìí. Wọ́n ti fohùn ránṣẹ́ sí àwọn orílẹ̀-èdè tó kù. Tọ́rọ̀ wá kà pé ẹ wá o. Gbogbo èyí tá a ti ń sọ yìí ẹyẹlé ló ń tàn o, adìrẹ ò tí ì tàn, adìrẹ wá ṣe tá àti tàn báyìí. Wípé àwọn tó ti ṣèjọba alẹ̀ yìí wọ́n ti sọ rí, àwọn tí ò tí ì ṣe ti sọ rí, àwọn náà dé láti wá sọ. Kí ni ohun tí wọ́n sọ? Gbogbo ẹ̀ lẹ máa gbọ́ lórí ètò. Wípé ibi tí ọ̀rọ̀ yìí gbé dé dúró yìí pẹ̀lú ìbéèrè tí wọ́n bi wọ́n pé kílẹ̀ tún fẹ́? Ṣe bí olóyè Sunday Igboho tó ti gbé lẹ́tà wá? Wọ́n ní bẹ́ẹ̀ ni lẹ́tà ètò gbé wá náà làwọn tẹ̀lé. Léyìí tí Professor Banji Akíntóyè tí wọ́n kọ, tí wọ́n fọwọ́ sí gẹ́gẹ́ bí bàbá Yorùbá pẹ̀lú àwọn ọba tó jẹ́ ọba Yorùbá gidi tí wọ́n sáyìn sí Oyèmáyé ẹ̀yìn àtàwọn tó jẹ́ èèkàn nílẹ̀ Yorùbá tí wọ́n buwọ́lù wípé ẹ gbé lọ fún wọn tá a mú lọ láìpẹ́. Òun làwọn bàbá yìí náà dìde pé tó kẹ́ẹ̀lì bá mọ̀ wípé àyà iṣẹ́ ògúngbè iṣẹ́ ojú olóko rèé. Bẹ́ẹ̀ sì ni náà oyin iṣẹ́ agbọ́n iṣẹ́ ojú olóko ní kòndòkòndò yìí. Tẹ́ ẹ bá lẹ́ẹ̀fẹ́ gbọ́
bóyá ọ̀rọ̀ àwa bàbá òun gan lẹ fẹ́ gbọ́ ni wọ́n bá gbé ọ̀rọ̀ kalẹ̀ ló bá di pẹ́ẹ́tùká lọ̀rọ̀ bá di wò mí wò ẹ́ pé ṣé lóòótọ́ ni wọ́n ní wọ́n wá rán wọn létí pé kí wọ́n má gbàgbé lágbájá báyìí ti sọ ní àwọn tó ti ṣe olórí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sọrú àwọn ọ̀rọ̀ yìí rí. Ẹ dákun ẹ bá mi gbé ètò yìí ẹjọ́, mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí ẹni pé ẹ̀pin ẹ̀pin Yorùbá Nation la fẹ́ ní kíákíá. Ẹgbẹ́ àrà tí wọ́n dá ní ìlú Èkìtì tí kì í bá ṣe pé àwọn Èkìtì ó ti kọ́ wọn lọ́gbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ bíi tó ti ṣẹlẹ̀ ṣáájú táwọn náà dúró wọn bá ti pa ìlú Èkìtì run báyìí. Nígbà tí ẹ mọ̀ yìí pé tí wọ́n bá ti lé wọn ní ilẹ̀ Haúsá báyìí ọ̀dọ̀ wa ń bí ni wọ́n ń bọ̀. Èkìtì àtòǹdó ló sì fara pààlà pẹ̀lú wọn. Bí wọ́n bá ti kó Oǹdó wọn á bọ́ sí Èkìtì, àwọn apá kan Èkìtì ni wọ́n bá wọlé, láti bẹ̀ wọ́n wọ̀ pínlẹ̀ Ọ̀ṣun, láti bẹ̀ ó di Ọ̀yọ́, ẹ wo bọ́n ṣe tò wá, láti bẹ̀ ó wọ Ògùn, ó ń wọ Èkó. Báwọn kan sì kó sí kàtí sọ pé Èkó kọ́ntìrì làwọn, èmi ọmọ bí tó ti rí yẹnu máàpù. Ọmọ Yorùbá ẹ má jẹ́ gbà yín lásìkò, ẹ jẹ́ gbé yín tó gbé ọ̀rọ̀ àwọn bàbá yìí ní fídíò wọn, ẹ wá wò, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ lẹ́nu gbòòrò ẹ̀ kẹ́ ẹ lè bá a mọ̀ yìí pé àwa tá à ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ajìjàgbara àmọ́ tá à ń ṣe, tá à sọ fún yín pé ẹ fọkàn balẹ̀, ẹ má bínú, kì í ṣe irú ìfọkànbalẹ̀ tá a ṣíwájú làwa ń sọ lórí ọ̀rọ̀ rẹ Yorùbá. Èmi a máa sọ fún yín pé àwọn bàbá yìí náà ọ̀rọ̀ yìí kàn wọ́n. Ó dàbí pé àìtí ìsọ̀rọ̀ wọn ń ṣe lọ́fẹ̀ẹ́ jọ pé nígbà tí ó ti kàn wọ́n kí wọ́n ó sọ̀rọ̀ tó lórí kan ní wọ́n máa pè yín kò tí ì kàn yín, ó ti wá kàn wọ́n gbọ̀ngàn báyìí. Àwọn náà ti dìde lórí ọ̀rọ̀ Yorùbá. Kí ni wọ́n sọ? Ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ kẹ́ ẹ sáré gbọ́ bí irú orílẹ̀-èdè Yorùbá irú kí náà pé wọ́n ó tu wẹ́lẹ́wẹ́lẹ́ tí bàbá yìí bó ṣe sọ̀rọ̀ wọ́n sì sọ orúkọ ẹni tó sọ̀rọ̀ fún yín òun rèé. ń bọ̀. It's a big lie. A big lie. Yes, I want to substantiate my claim of saying Nigeria is a big lie. Please listen to Tafawa Balewa, Nigeria's first prime minister in 1948. I quote him: "Since 1914, the British government has been trying to make Nigeria into one country, but the Nigerian people themselves are historically different in their backgrounds, religious beliefs, and customs, and do not show themselves any signs or willingness to unite. Nigerian unity is only a British invention." Tafawa Balewa, 1948. Okay. Now listen to Nnamdi Azikiwe, 1964. "It is better for us and many admirers abroad that we should disintegrate in peace and not in pieces. Should the politicians fail to heed this warning, then I will venture the prediction that the experience of the Democratic Republic of Congo will be a child's play if ever it comes to our turn to play such a tragic role." Nnamdi Azikiwe, 1964. Obafemi Awolowo, "Nigeria is not a nation. It is a mere geographical expression. There are no Nigerians in the same context as there are English, Scots, and Welsh." Okay. 1947. Ṣé ẹ gbọ́? Àwọn ohun tí àwọn bàbá yìí sọ fún àjọ àgbáyé rèé nílé ẹjọ́ àgbáyé wípé Nàìjíríà, orílẹ̀-èdè tí ẹ pè ní Nàìjíríà, irọ́ ni ń jẹ́ bẹ́ẹ̀. Èmi ò mọ̀ bóyá tó mọ mí ni bóyá dictionary mi ni Nàìjíríà nírọ́ o, ṣùgbọ́n ohun tí àwọn bàbá yìí sọ tí wọ́n ń fọ̀ jáde nígboro ẹnu lẹ̀ ń gbọ́ yìí wípé irọ́ ni. Kí nìdí tí wọ́n fi sọ? Tẹ́ ẹ̀ bá gbàgbé lórí àwọn ìṣẹ̀lẹ̀ tí mò ń sọ fún yín lọ, bẹ́ẹ̀ ló wà lókè Ògùn, bẹ́ẹ̀ ló wà nípínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń tẹ̀ wá lọ́wọ́, ó fẹ́ẹ̀ má sí ọjọ́ kan tí wọn ò ní rẹ́nìkan mọ́ nípínlẹ̀ Ògùn tí kì í bá ṣe wípé Ọlọ́run àti àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan bá ṣe pariwo yìí táwọn náà ń dìde gbà irú ọ̀rọ̀ yìí ò gbọdọ̀ rí bẹ́ẹ̀.
mọye pípa tí wọ́n bá ti pa àná Yorùbá nù báyìí. Síbẹ̀síbẹ̀ náà bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn bìkan wà tó jẹ́ pé àwọn bàbá wa, àwọn ìyá wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa tí wọ́n yẹn jẹ́ iṣẹ́ àgbẹ̀ láàyò, wọn ò lè lọ́bẹ̀ mọ́. Nnamdi Azikiwe ó ti wà nínú àwọn tí wọ́n jìjàgbara pé ká pín orílẹ̀-èdè Nàìjíríà. Tafawa Balewa ó ti sọ rí pé ẹ pín orílẹ̀-èdè Nàìjíríà, wípé ó bẹ́tà ká pín lálàáfíà jù pé ká sọ ọ́ dìjà lọ láti 1960. A jẹ́ wípé òmìnira wa kò tí ì pẹ́ ara tí wàhálà ti bẹ̀rẹ̀. A sì ní òrìṣà bó lè pè mí, ó ṣe ṣe mí bó ṣe bá mi. Ẹ̀yin tẹ́ ẹ tó wá pọ̀ nígbéyàwó ọ̀ràn, àní ẹ tú kìíní yìí ká. Àbí sódìgbà tí ọ̀rọ̀ wa bá fẹ́ tó dàbí ọ̀rọ̀ Iran àti Kuwait, àbí tó bá fẹ́ dàbí ọ̀rọ̀ Israeli àti ẹ má jẹ́ ó dàbẹ́, ẹ lè fà wá sírìn. La ṣe sọ yí pé gbogbo ariwo tí bàbá Bánjí Akíntóyè ń pa pẹ̀lú ọgbọ́n orí àti Sunday Adéyẹmọ, ẹ̀yin tẹ́ ẹ kù, ẹ̀yin náà tẹ́ ẹ tí ì darapọ̀, ẹ wá darapọ̀. Èyí tẹ́ ẹ fi ń fọwọ́ ọ̀dùn tá à ń gbé sókè, ẹ̀yin tẹ́ ẹ ń fà wálẹ̀, ẹ jáwọ́ ń bẹ̀. Torí pé bá a ṣe wà yìí lọ́wọ́lọ́wọ́ tá à ń bá yín sọ̀rọ̀ yìí, ohun tó mú kírú àwọn àgbààgbà yìí kí wọ́n dìde, kí wọ́n sọ irú eléyìí jáde, kí wọ́n tú àṣírí láláyé fún àjọ àgbáyé. Ẹ mọ̀ wípé a ti débi àtiṣu fùrọ̀ láàrin. Ẹ gbọ́, ẹ mọ̀ wípé a ti dé ìkóríta tí a ti máa mọ, tí a ti mọ bí tí à ń rè gangan láwà yìí, tí ò sí wípé à ń ṣẹ̀ṣẹ̀ máa ṣe yòrí mọ́. Gẹ́gẹ́ bí àwọn tí mo ti gbé wá sórí ìkànnì yìí, bàbá Mọ́sì sọ lánàá wípé ká ó ń kí wa pé a kú oríire lórí òkè táwọn ọlọ́run tọ́lọ́run sọ ní pé orílẹ̀-èdè Yorùbá ń bọ̀ láìpẹ́ tí ò ní pẹ́ dé. Mo gbé bàbá aláwo kan náà wá, àwọn náà sọ the same thing, wípé ohun tí Ifá sọ rèé pé a pín ní dọ́gba. Ilé yìí ó gbogbo ẹ̀ ló ń bẹ lórí ìkànnì tẹ́ ń wòye. Bẹ́ẹ̀ wà lórí ìkànnì Àwùfẹ́ TV wa, channel wa kejì nìyẹn, ẹ máa bá wa wò ó. Yẹ bá ti wọlé ìtẹ́ ẹ bọ́ bẹ̀, ẹ subscribe sí. Gbogbo information tẹ́ máa gbọ́ rèé tó jẹ́ ìròyìn ayọ̀ fún rẹ Yorùbá. Àmọ́ ìwọ àtèmi àjọ nípa tá a máa kó ni. Ẹ gbọ́, àjọ nípa tá a fẹ́ kó ni. Torí pé kí la fi dọ́gba náà pẹ̀lú Haúsá àti Fúlàní àti Yorùbá pẹ̀lú Ìgbò. Ẹ̀sìn wa ò papọ̀. Ìṣẹ̀ṣe ní ti Yorùbá, Ìgbò ló ní Christianity, Haúsá ló ní Mùsùlùmí. Ọ̀nà ìdàtẹ́sìn wa fi papọ̀ kò papọ̀. Àyálò ẹ̀sìn ní Yorùbá ń ṣe láti lọ ṣe Mùsùlùmí àfi Kìrìsìtẹ́nì. Ifá, Ògún, Ṣàngó, àwọn ní bàbá láàrin Yorùbá láti gbà wá ṣe. Àwọn Ìgbò ní wọ́n ní ká ṣe Kìrìsìtẹ́nì, àwọn náà ló ṣá tí wọn. Haúsá Fúlàní àwọn ló ní tiwọn láti Mùsùlùmí kán máa kírun. Torí láti inú ìran Ishmaeli ni wọ́n ti jáde, tí ṣe inú ọ̀kan nínú àwọn ọmọ Abraham nínú Bíbélì mímọ́. Kí la fi wá papọ̀? Èdè wa ò papọ̀, àṣà wa ò papọ̀. Àṣà Yorùbá lèmi wọ̀ yìí, aṣọ Yorùbá lèmi wọ̀ yìí. Bí Ìgbò bá wọrú aṣọ yìí kò lè fìtì ẹ̀, Haúsá ò tiẹ̀ lè dábàá ẹ̀. Torí tó bá lọ nígboro ajá máa gbó ni. Bó bá lọ nígboro kódà adìẹ afẹ́ ṣáàjẹ. Bó bá lọ nígboro bí ewúrẹ́ bá rí Haúsá tó bá wọ̀ bí mo ṣe wọ̀ yìí, ewúrẹ́ afẹ́ kàn án. Torí pé wọ́n á ti wò pé abàmìyàn lélẹ́yìí. Bákan náà láṣọ tiwọn náà, táwa náà bá wọ̀ báwo ní ṣe rí lára wa. Ṣùgbọ́n nígbà táyé dayé ọ̀làjú, tá a mú gbogbo ẹ̀ tá a dójú ẹ̀ dé,
òun ló fi jẹ́ pé a wà nípò tá a wà yìí. Ṣùgbọ́n àwọn bàbá yìí ti ń jẹ́ kó yé àjọ àgbáyé pé ìrìn àjò wa yìí ò papọ̀, kò jọra wọn, ó jìnà síra wọn. Kí wọ́n má fi fàlì wé fáìlì, kí wọ́n má fi fáìlì wé fàlì, kí wọ́n má fọta ṣẹ̀gbó wé tìbọn. Ẹ gbọ́ mi dáadáa. Wọ́n tún wá ẹjẹ́ tó sáré gbé yí débẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí bàbá yìí. Thank you for inviting me. Ẹjẹ́ sáré gbé yí débẹ̀ kẹ́ tó gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Nigeria is a big lie. A big lie. Yes, I want to substantiate my claim of saying Nigeria is a big lie. Please listen to Tafawa Balewa, Nigeria's first prime minister in 1948. I quote him: "Since 1914, the British government has been trying to make Nigeria into one country, but the Nigerian people themselves are historically different in their backgrounds, religious beliefs, and customs, and do not show themselves any signs or willingness to unite. Nigerian unity is only a British invention." Tafawa Balewa, 1948. Okay, now listen to Nnamdi Azikiwe, 1964. "It is better for us and many admirers abroad that we should disintegrate in peace and not in pieces. Should the politicians fail to heed this warning, then I will venture the prediction that the experience of the Democratic Republic of Congo will be a child's play if ever it comes to our turn to play such a tragic role." Nnamdi Azikiwe, 1964. Obafemi Awolowo, "Nigeria is not a nation. It is a mere geographical expression. There are no Nigerians in the same context as there are English, Scots, and Welsh." Okay. 1947. Olóyè Lọ́kàn Àlàbí. Thank you for featuring. Ṣé ẹ gbọ́? Bàbá wa Lékan Àlàbí, ọ̀kan pàtàkì nínú àwọn ọ̀ràn Yorùbá, àwọn àgbààgbà Yorùbá láti Ìbàdàn. Ẹ gbọ́ nǹkan tí bàbá wa Lékan Àlàbí tí wọ́n sọ báyìí. Wọ́n sọ kó jẹ́ kó yé àjọ àgbáyé wípé orílẹ̀-èdè Yorùbá, Nàìjíríà, irọ́ ni ló wà ńbẹ̀. Wọ́n ti kóòtù Nnamdi Azikiwe, Tafawa Balewa láti 1964. Àṣé 1964 ni wàhálà ti bẹ̀rẹ̀. Bí Kóńgò ṣe lọ, Nnamdi Azikiwe jẹ́ kó yé wọn kó tó di pé yóò dìjà, yóò dogun, yóò dọ̀tẹ̀, yóò di pé ọlọ́mọ ọmọmọmọ ẹ̀mí kálejò ó lọ kí Yorùbá tó kí ṣaṣara bàgbó. Nítorí àlejò ẹjá ṣe ní pẹ̀lẹ́. Ṣùgbọ́n ẹ̀yin àwọn ọ̀dọ́ àgbáyé yóò gbà. Ṣùgbọ́n bí tó gbé dé dúró yìí tí mo fi pa á láriwo pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin tẹ́ ẹ wà nílé, ẹ̀yin tẹ́ ẹ wà lájò, ẹ̀yin tẹ́ ẹ wà ní ibikíbi tẹ́ ẹ wà, ìrànlọ́wọ́ yín láàkàn nílò. Kìí ṣe gbogbo èèyàn ló lè jìjàgbara, kìí ṣe gbogbo èèyàn ló lè sọwọ́ ọ̀rọ̀ táwa sọ yìí, kìí ṣe gbogbo èèyàn ló lè ti pé ọyá ẹ lọ bẹ̀ bí olóyè Sunday Adéyẹmọ ti ń lọ. Kálukú ló ní ipa tó kó. Bí wọ́n bá sọ̀rọ̀ owó ṣọ́ọ̀dà sí, gbogbo àlàáfẹ́ Yorùbá yóò ṣe tó bá sọ̀rọ̀ owó ṣòó ní sáìlì. Ẹ̀yin tẹ́ ń pariwo tẹ́ ń sọ pé ọmọ Ìgbò, ṣé ẹ mọ iye owó tí àwọn ọmọ Ìgbò ná sí Finland? Síbẹ̀síbẹ̀ náà kìí ṣe pé wọ́n tí lọ. Ǹjẹ́ ìran Yorùbá ṣáwà lè ná owó bẹ́? Ṣáàtì ẹ̀ nílé tó bá yá ṣe ẹ̀dá sí ẹ kọ́mẹ̀ntì sí comment section. Ẹ máa ju gbogbo ẹ̀ sí comment section. Ṣé gbèsè tí bàbá yìí gbé ṣọ́dà àbí ọ̀dà? Ǹjẹ́ ìrètí wà fún ìran Yorùbá àbí òsì níbi tá a bá dé yìí? Ìrètí ń bẹ láìpẹ́ láì jìnnà ni mo ṣe máa ń pa á lẹ́rù gbogbo Yorùbá Nation program tẹ́ ẹ bá ti wò, Yorùbá Nation láfẹ́ àfàjínigbé, bí wọ́n ṣe ti ń jí wọn gbé, bí wọ́n ṣe wá kógun bá wọn nílùú Èkìtì báyìí, ẹ tún máa kọ sínú comment section. International community ń kà á. Ẹlòmíì ni àwọn send message, respond message tí kìí ṣe 1,000, tí kìí ṣe 10,000, mélòó la fẹ́ reply? À ń reply, ó lè má jẹ́ tọ̀dọ̀ yín mà, ó lè má jẹ́ tọ̀dọ̀ yín sá. Ìyẹn wá kọ́ ẹ̀kọ́ ojúṣe ti yín nìyí. Ojúṣe ti wà ní káwàá sọ̀rọ̀ náà lọ pé òun dà, òun ló wí báyìí. Iṣẹ́ tó ibi tó bọ́lọ́hun ṣe fi rí àwa nìyẹn. Ẹ̀yin tọ́lọ́hun fi owó rán pé owó lẹ́gbẹ̀ẹ́ lẹ́wà láì jáde lé yín.
ẹ̀yin tó jẹ́ pé tí yín ò ju wípé ọya ẹnìṣó nígbà àwa wà ń bẹ̀ lọ tẹ́ ẹ dúró digbí. Àwọn kan wà tó jẹ́ pé ọya tó bá di pé pẹ́ẹ̀tùká àwọn yẹn dúró digbí. Bí tí wọ́n ṣe rí nìyẹn. Yorùbá nation ti ṣe tán àti lọ. Ilé ìlú mú kí ìdààmú dààbò kó bá Bọ́lá Ahmed Tinubu. Àwọn àgbààgbà yìí ṣọ́ọ̀kì ẹ̀ kò mọ̀ pẹ̀lú ẹ̀ máa ṣẹlẹ̀. Ẹ bá mi pín ètò yẹn jọ, ẹ jẹ́ ó wọ̀ gbòòrò ayé lọ, ẹ bá wa pín, ẹ bá wa share, ẹ bá wa comment, ẹ like, ẹ subscribe sí channel wa. Ẹ wo àtúnpàdé bí ẹ ṣe ń wo channel wa yìí, ẹ máa bá wa wo Àwòfẹ́ TV náà. Gbogbo àwọn ètò tẹ́ ẹ bá pàdé mẹ́, ẹ máa like, ẹ máa subscribe. Ẹ jẹ́ kó òun náà dàgbà, torí pé kò sí wọn méjì tá a gbé wábẹ̀ tó ju ìran Yorùbá lọ. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá òun lọ́jẹ̀ wá lógún. Títí ìgbà míì tá a tún máa pàdé. Ẹ ṣé. Táíwò mò ń jẹ́ Adésínà lórúkọ bàbá àtọ̀dọ̀ mi. 070 70 35 99 91 070 70 35 99 91. Ó dàbọ̀.